Yeah. Mo kí gbogbo wa pátápátá tẹ́ ń wò mí, tẹ́ dẹ̀ ń gbọ́ mi. Mo kí gbogbo wa ní tájọ́mọ Yorùbá. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Ájúṣe fún gbogbo wa. Kí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí? Mo fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan tó ń lọ, nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà. Mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn Amẹ́ríkà ti dá sí ọ̀rọ̀ wa ń sìn. Wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn láti bá àwọn olórí burúkú mùsùlùmí Nàìjíríà yìí wí. Àwọn tó jẹ́ wípé ìpààyàn òun ni wọ́n fi ṣe ọrọ̀ ajé wọn. Tó jẹ́ pé láti dọ́mọ làkejì wọn légbodò. Gbogbo àwọn tó ń sọ̀rọ̀ níjọ́ sí tán ní kò yẹ ká Amẹ́ríkà wá gbèjà wa. Àtọ́jà ara wa gbè. Kò sí nǹkan tán rí ṣe sí. Bọ̀ ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé àwọn Amẹ́ríkà ti bẹ̀rẹ̀. Wọ́n ti ń bá àwọn olórí burúkú. Wọ́n ti ń bá wọn fínra ń sìn. Ọlọ́run Elédùmarè á jẹ́ ká pa ìran mùsùlùmí á jẹ́ kán pa wọ́n run. Torí wọ́n ń ṣèran téèyàn jí kò láyé. Tí àwa Yorùbá bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn, tá a bá wò dáadáa, a rí wípé a ní láti múra sọ̀rọ̀ ilé ayé wa. Nígbà táwa yìí ń dàgbà, a máa ń lọ sí yídì, a máa ń lọ sí church, a máa ń lọ sí everywhere láti lọ jẹun ni. Ó ti wá ń débi wípé nílẹ̀ Yorùbá ń sìn, wọ́n ti ń yà wá sọ́tọ̀ láti sọ fún wa wípé ẹ má jẹ oúnjẹ Kìrìsìtẹ́nì. Èmi ò mọ ẹ̀sìn tẹ́ ẹ sọ wípé Allah ló dá gbogbo ayé. Allah tó wá dá gbogbo ayé yẹn wá ń ya nǹkan sọ́tọ̀ fáwọn èèyàn. Allah tó dá gbogbo ayé wá ń sọ wípé ẹ gbọ́dọ̀ jẹ oúnjẹ Kìrìsìtẹ́nì. Òun ló dẹ̀ dá gbogbo ayé. Ẹ̀yin èèyàn mi ṣó mọ́ ọpọlọ dání. Ẹlẹ́ni ló ṣẹ̀dá gbogbo ayé. So nínú àìdá tó ṣe náà yẹn, ó wá ní àwọn àyànfẹ́. Wọ́n fẹ́ béèrè lọ́wọ́ wa. Tó bá jẹ́ pé lóòótọ́ Allah ló dá gbogbo ayé, tó dẹ̀ jẹ́ pé òun ló ṣe àkóso gbogbo ayé, tí orí Allah yẹn bá pé tí ì ṣe wèrè, tí Allah yẹn bá jẹ́ ẹni tó jẹ́ pé ó lọ́pọlọ pípé ni, kò ṣe kúkú dá àwọn tó jẹ́ pé ó máa ṣe ẹ̀sìn òun yẹn. Àwọn tó wá dá sílé ayé tó lòun ò fẹ́ wọn yìí, Allah tó dá nǹkan tọ́wẹ́ ò lè káyì. Tó bá jẹ́ lóòótọ́ ni Allah yẹn, ó jẹ́ ni tó rí ẹ̀ pé tí Allah yẹn mọ nǹkan tó ń ṣe lọ́wọ́ ara ẹ̀ tí ì ṣe amukun mẹ́kọ, kò ṣe dá àwọn tó jẹ́ pé ó máa gbọ́rọ̀ sí lẹ́nu yẹn jẹ́ kó ra dá wọn sílé ayé. Ṣé ó wu Allah yẹn kó dá àwọn èèyàn sílé ayé, kó wá dá rúdurùdu sílé ayé? Ṣé ó wu Allah bá ṣe ń para wa? Ó wu Allah bí ó ṣe ń condemn àwọn kan? Tó bá jẹ́ lóòótọ́ bí mùsùlùmí sọ pé Allah ló ṣe àkóso ayé, tí ò ṣe amukun mẹ́kọ, kò ṣe dá àwọn tó jẹ́ pé ó máa sìn tílé ayé máa fi rójú, tó máa fi ráyè, ju pé kó dá àwọn kan kó wá máa condemn àwọn kan sáwọn kan. Ibẹ̀lẹ̀ ti máa mọ̀ pé gbogbo nǹkan tó ń sọ fún wa, ìròrí ẹ̀dá ni gbogbo ẹ̀. Ìròrí èèyàn ni gbogbo ẹ̀. Ìwọ tó bá sì ń tẹ̀lé ẹ̀sìn káàkiri, ìwọ ni mo pìtì jù láyé. Níwọ̀n tó ń tẹ̀lé ẹ̀sìn kiri tó rà ẹ̀sìn mi kíníkan. Elédùmarè ò lẹ́sìn. Bíbélì ní ọ̀pọ̀ la pè, ó ní díẹ̀ la máa rí. Tó bá jẹ́ lóòótọ́ ọ̀pọ̀ la pè, díẹ̀ la máa rí. Díẹ̀ tá a fẹ́ rí yẹn, Yahweh yẹn ò ṣe dá díẹ̀ yẹn jẹ́jẹ́jẹ́ kó rọra dá wọn níwọ̀nba tọ́wọ́ ẹ̀ máa ká sílé ayé débi wípé ayé ò ní dà bó ṣe dà yìí. Ìyẹn lẹ máa fi mọ̀ wípé gbogbo nǹkan tá ń kà nínú Bíbélì ni o àbí nínú Àlùkùránì ni o,
irọ́ lásán ni gbogbo ẹ̀. Torí tó bá jẹ́ ẹni tó dálé ayé ni kò yẹ kó ní àyànfẹ́ nínú àwọn tó dá mọ́. Tó bá jẹ́ ẹni tó lè ṣe ohun gbogbo ni, ẹni tó rò ohun gbogbo ni, adínúróde, olùmọ̀ràn ọkàn ni, which means ta ló wá ń ṣe búburú, ta ló dá búburú sí wa lọ́kàn gbà yẹn. Téèyàn kan bá sọ pé àṣetánì ló ń ti òun ṣe nǹkan kan, ṣé àṣetánì yẹn ṣó lágbára ju Yahweh àbí Allah lọ ni? Ìbéèrè ni. Nígbàtí Allah mọ̀ wípé ilé ayé tóun fẹ́ dá wa sí yìí, ilé ayé tó jẹ́ pé ó wu òun, àwa kọ́ la ní kó dá wa, ó wu Allah ló dá wa according to the Quran ni wọ́n. Nígbà tó wá ti dá wa sílé ayé, kí ni nǹkan tó dé tó dá wa sílé ayé tó jẹ́ pé ó mọ̀ wípé tó lóun la nínú òde o, ó mọ̀ wípé a máa ba ilé ayé jẹ́ ni, kò ṣe dá àwọn ìwọ̀nba péréte tó máa wá túlé ayé yẹn ṣe, tó máa ṣèfẹ́ inú ẹ̀. Lẹ́yìn tí Allah dálé ayé tán tó dá wa tán, ó wá dá nǹkan tágbára ẹ̀ ò ká tó ń pè ní àṣetán. Lẹ́yìn tó dá nǹkan tágbára ẹ̀ ò ká tán, ẹjá fọpọlọ gbé, kò sí nǹkan tó kàn mí lọ́wọ́ lẹ́sẹ̀ pẹ̀lú àṣetánì, kò ṣẹ́ mímì ìṣẹ́. Òun pẹ̀lú Allah náà jọ ń ṣòṣì wọn tọ́jọ́ ń ṣe lọ́run. Èmi ò mọ nǹkan tó fàjà àwọn méjèèjì. Èmi ò sí ń bẹ̀ ńgbà tó ń tán jà. Tó bá jẹ́ pé lóòótọ́ ni Allah tó ní agbára ni, ó yẹ kó ti pa àṣetánì lọ́run. Kò wá pa àṣetánì nìyẹn. Èmi tí mi ò jẹ́ pé ewédú àtàmàlà ni mò ń jẹ, Allah àwọn dá mi sílé ayé, ó tún wá lé àṣetánì yẹn sí mi tí mi mọ nǹkan kan tó fàjà. Yorùbá ní wọ́n ń jà ń lékejì kò kàn ẹ́. Lẹ́yìn tó wá ṣe gbogbo nǹkan tó yẹ pé adínúróde olùmọ̀ràn ọkàn ni o, gbogbo nǹkan tó bá torí ìwàásù ni pé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sẹ́dá nílé ayé ń bí àmúwá Allah ni, kì í ṣàmúwá Ọlọ́run. Torí mo nígbàgbọ́ àwọn nǹkan míì tá máa ń ṣe nílé ayé àfọwọ́fà ara wa ni. Ẹlòmíì tó sick lénìí, ó lè jẹ́ bí oúnjẹ ni, ó lè jẹ́ bí àwọn nǹkan tó ń ṣe ni ò dáa. So yẹn ò ní ṣe pẹ̀lú Allah àbí kò ní kàn ṣe pẹ̀lú Ọlọ́run, ìwọ ló fọwọ́ ara ẹ̀ fà. Ṣùgbọ́n according to the ìwé tán gbé wá bá wa, Allah dá àṣetán, wọ́n jọ ń ṣe wèrè fúnra wọn lọ́hùn. Ṣe bí Allah yẹn ló yẹ kó pa, Allah yẹn ló wá dá nǹkan tápá ẹ̀ ò ká, ó wá ń sọ fẹ́mi tí mò ń jẹ ewédú àtàmàlà, kémi wá máa fi àdúrà lé káàkiri. Ọ̀rọ̀ tí mo ń sọ ń sìn, ẹlòmíì tó bá wà ní ó kọjá òye ẹni, kìnìkan ni má gọ̀kú láyé. Má gọ̀kú. Lu ọpọlọ ẹ lórí ẹ. Má gọ̀kú láyé. Nítorí ẹni tó bá ṣì ń tẹ̀lé àwọn ìwé yìí, àgọ̀ number 1 ni. Àgọ̀ number 1 lónítọ̀hún. Kò ní mínì. Níbò míì wọ́n á sọ fún yín pé Ọlọ́run ló ní gbogbo nǹkan lọ́wọ́, Ọlọ́run la ṣe yóò wù lọ́lọ́run. Tí nǹkan búburú bá wá ṣẹlẹ̀ sí ẹ, wọ́n á ní àṣetánì ló fà á. Èwo ni ká mú, ṣé àṣetánì ló lágbára ju Allah ni, àbí Allah ló lágbára àṣetánì, àbí Allah náà làṣetánì? Nítorí kíni ìwé náà gbé lẹ́lòmíì lọ́wọ́, a ní kò lo ọgbọ́n orí ẹ̀ kó béèrè question mọ́. Ó kàn fẹ́ rọ gbogbo àwọn ọmọ tájọ́ ọmọ Yorùbá ni. Àsìkò ti tó láti mọ ibi tá a ti wá. Káyé lo àwọn ìwé 2000 years tí ò sí nǹkan kan nínú ẹ̀, tí ò lè gba mi pẹ̀lú ẹ̀ rárá. Tó jẹ́ pé wọ́n sọ pé ká fi ilé ayé tó dálẹ̀, ọ̀run táàmọ̀ ní ká máa lé. Ẹ jẹ́ á ronú ẹ̀yin èèyàn mi. Ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe lọ́wọ́ ara wa. Elédùmarè á wà pẹ̀lú wa o. Ẹ subscribe, ọ̀rọ̀ yanjú tèmi nìyẹn. Ẹ subscribe sórí YouTube channel mi, Oma TV. Mo ní the subscription. Tẹ́ bá ti lọ sórí YouTube, ẹ máa rí mo wọṣọ t-shirt níbẹ̀ báyìí bí orange. Ẹ bá mi subscribe. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. A kú ọdún. Ẹ ṣé gan ni. Thank you.